Jésù kò sí láyé yìí, Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́, ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi, ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi, hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ká má jẹ́ kó tún yà wá lẹ́nu tí n bá tún tẹ̀síwájú tí mo tún ní. Dúró t'Olúwa, má ṣe iyèméjì, ohunkóhun tóhun kò lè dé, gbèdà máa ṣe pé lọ́wọ́ rẹ̀ ló wà. Ẹni àánú lọ́ba Olúwa, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi, ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi, hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ọmọ olùjọ mímọ́ òdodo tó ń bẹ níbí, ọwọ́ ẹ lókè. Ọmọlẹ́yìn Jésù Kristi tó jódodo bá nawọ́ ẹ sókè small. Ẹ jẹ́ ká jọ wípé Jerimoyama, Jerimoyama, àwọn áńgẹ́lì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Lórí fídíò tí mo play tán lẹ́ẹ̀kan yẹn, àwọn tí wọ́n pera wọn ní akọrin ẹ̀sìn, táwa ń bá wọn ní church, tí wọ́n lọ bá wọn jíǹrere ń bẹ̀, tí wọ́n lọ bá wọn polongo, tí wọ́n lọ bá wọn fi èdè wọn, tí wọ́n bá wọn fi sin Ọlọ́run níbẹ̀. Ṣẹ́rí àkọ́kọ́ ni pé ibi tèmi ṣe ti kọ́kọ́ mọ̀ tí mi ò mọ̀ bí tí mo fẹ́ tó yín sí bí àwọn orin tẹ́ nǹkan tẹ́lẹ̀ ni pé ìkọrin sí yín gan kò yàtọ̀ sí àwọn kiriyó. Lẹ́gbẹ̀ẹ́ kan ẹ fẹ́ fọ ara jọ Ayéfẹ́lẹ́, lẹ́gbẹ̀ẹ́ kejì ẹ tún máa ṣe bí mùsùlùmí, so mi ò mọ̀ bí tí mo fẹ́ tó yín sí. Ẹlẹ́ẹ̀kejì ni pé níbi fídíò yìí gangan àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yẹn wọ́n ti lọ ń kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀, wọ́n máa tó jáde fún, wọ́n máa tó ṣe kinní kan fún, kò sí nǹkan tá fẹ́ jáde fún wọn fún, kò dẹ̀ sí nǹkan tẹ́nibọ̀dì fẹ́ sọ nípa ọ̀rọ̀ wọn ni pé lójú títí wọn báyẹn wọ́n ṣe humanity nìyẹn àbí lójú títí yín báyẹn ẹ̀yin preach peace àti love nìyẹn, ẹ máa fẹ́ jẹ́ kó rí yín ní gbogbo angle everywhere lẹ máa fẹ́ belong sí. Lẹ́yìn eléyìí tẹ́ ṣe ẹ̀ tí ṣe pé o wọ́n bá ti fẹ́ ṣe Ọ̀ṣun Òṣogbo ní oṣù tó ń bọ̀, ẹ tún gbìyànjú láti lọ bẹ̀, kẹ lọ bá wọn jíǹrere ń bẹ̀ náà, kẹ lọ bá wọn fi humanity náà, kẹ lọ bá wọn fi lùgbà ń bẹ̀, ká lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ preach love àti humanity yẹn, because tẹ́ ẹ̀ bá ti lọ síbi tẹ́ lọ yẹn ẹ̀ tí preach humanity, ẹ̀ tí fi ẹwà ẹ̀sìn yẹn ẹ̀ tí fi hàn. Nísì tẹ́ ti lọ bẹ̀ nísì, tẹ́ ti kọrin, tẹ́ ti ṣe gbogbo ẹ̀, tẹ́ ẹ̀ present ara yín níbẹ̀ yẹn bíi pé mùsùlùmí ni wọ́n, ẹ̀ present ara yín bíi pé ara wọn ẹjọ́ wà ní. Ẹ̀ tí wàá ṣiṣẹ́ pé ẹ sì máa lọ sọ́dọ̀ àwọn ẹni kẹta náà, ẹ máa lọ prove humanity ibẹ̀ yẹn náà, ibẹ̀ yẹn la ṣe wá mọ̀ pé ẹ̀yin gangan ni humanity, ẹ̀yin gangan lọmọ Yorùbá tàtà. Ládùúgbò gbogbo dìyàn tó ń lọ ní online lẹ́yìn àfà àpọ́nlé ànábì nìkan ní gbogbo ẹ̀yin akọrin mùsùlùmí yẹn nìkan ni wọ́n jáde ni wọ́n sọ̀rọ̀ sí gbogbo nǹkan tó ń lọ lórí social media. Gbogbo ẹ̀yin tó kù báyìí mi ò rí bí kankan tẹ́ ẹ ti jáde tẹ́ ẹ debunk nǹkan yẹn ọ̀kan, bẹ́ẹ̀ la tún rí kan lóyún tó ṣe ń ṣe live tó ń play game nínú àwọn gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní akọrin ẹ̀sìn. Ẹ kàn fi wá cash out ni preach nǹkan tẹ́ ẹ máa ń kọ jáde, díẹ̀ nínú yín ló ń preach ẹ̀, díẹ̀ nínú yín ló ń preach àwọn orin tẹ́ ẹ máa ń kọ jáde. À ń rí àwọn ìyàwó mi nínú yín bàjẹ́ pé wọ́n máa ṣí orí sílẹ̀ ní online báyìí, à ń rí àwọn ìyàwó mi nínú yín bàjẹ́ pé wọ́n máa jùdí sí kámẹ́rà, à ń rí àwọn kan mi tẹ́ pé àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín dá lára ẹ̀dẹ̀ máa sọ pé ẹ̀ ń kọrin fún wa, ẹ̀ ń forin jí wa, ẹ̀ ń forin ránṣẹ́ sí wa, ẹ̀ ń forin ṣí wa létí. Kí ni ẹ lọ ṣe ní church? Kí ni wọ́n ń ṣe? Ṣé wọ́n ń ṣèkómọ ń bẹ̀ ni àbí wọ́n ń ṣègbéyàwó, wọ́n ń ṣàjọ̀dún àbí kí ni ẹ gbé máìkì wọ́n tún wá ń rẹ́kọ̀dù yín ṣe ẹ̀tù subhanallah. Lójú tí ń bá yẹn humanity lẹ́ preach ń bẹ̀ yẹn o. Ọ̀ṣun Òṣogbo ń bọ̀ ní next month August, ẹ tún gbìyànjú kí ẹ lọ bẹ̀ náà, kí ẹ tún lọ bá wọn ṣe ẹjẹ jíjẹ ẹmu múmu, gbogbo tán bá ń jẹ ń bẹ̀ ní kẹ́ bá wọn jẹ. Ló bá tún dìgbò eléégún náà ẹ tún bá wọn kégún, ẹ bá wọn kẹ́rẹ́ dání kí ẹ lọ. The last time náà ìkànnà àwọn tẹ́jọ́ ń kọrin náà lọ́wọ́ ṣe Halloween ní abroad lọ́mọ tí wọ́n náà múra, àwọn èèyàn tún comment gbogbo àtàn comment báyìí pé kí lélẹ̀ ẹ̀dẹ̀ ń kọrin ẹ̀dẹ̀ pé ráyé lákọrin ẹ̀sìn. Káyọ̀ sọ pé kò sí ẹ̀rí fún nǹkan tẹ́ ń ṣe yẹn náà, but àwọn àkànṣe ìyá ilé ti kún tó yẹ pa ṣe ń bá yín fífẹ́ jó sí tún wá ṣe ṣe tún wá represent nǹkan tẹ́ ń kọ yẹn gan, ẹ ṣáà ṣe gbogbo ẹ̀ bálabàla bí òkun ẹ̀rọ. Ẹ continue humanity tẹ́ ń ṣe yẹn á bá yín débi ire, á sún yín débi iyì
so ibi tẹ́ lọ nísìnyí ẹ lọ gba yàtọ̀ ẹ lọ gba ife ilẹ̀ lọ gbà ń bẹ́ àbí tẹ́ bá ti lọ bẹ̀ yẹn ẹ̀ preach humanity láti gbogbo tó ń lọ ní online nísìnyí orí kọ̀ọ̀kan dá sí ẹ tún gbé máìkì láàrin èrò ẹ pẹ̀lẹ́ kú oríire. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run àfi gbogbo àmọ̀nà ẹni ó gbọ́dọ̀ máa wo àwọn nǹkan tẹ́yìn pípọ̀ máa ń kọ lórin kí wọ́n fi máa jọ́ọ̀jì yín pé bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe mẹ̀sìn lẹ́ ṣe understand ẹ̀sìn tó.